fundamental right enforcement suit tí wọ́n pe àwọn mẹ́sàn kan lẹ́jọ́ nílùú Ìlọrin látara Islam. Àwọn tí wọ́n pè lẹ́jọ́ yẹn ó bẹ̀rẹ̀ látorí Inspector General of Police òun làkọ́kọ́, Commissioner of Police ẹlẹ́ẹ̀kejì, Government in Kwara State, Council of Ulama, Chairman Council of Ulama bàbá wa àgbà Chief Imam gbogbo ìlú Ìlọrin bàbá wa Muhammad Bashir, àti Secretary Council of Ulama Justice S.O. Muhammad, àti bàbá wa Òkútagídí Nigerian Correctional Service ti Ìlọrin Magistrate Court. Àwọn mẹ́sẹ̀sán yẹn ni wọ́n pè lẹ́jọ́ látara ọ̀rọ̀ tó ń lọ nípa àṣẹ ìṣẹ̀ṣe ṣẹ̀rí ọ̀rọ̀ yìí Islam ni wọ́n dojú orúkọ o, kò ìṣẹ̀ṣe ṣẹlẹ̀ lẹ́nìí. Kánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó dáyé ni wọ́n ti dojú orúkọ Islam. Òun ló bí àwọn àjọ elérin kan tí wọ́n lọ sí Kaaba ń jọ sí pé ó sì lè já sí pé Islam, ó sì lè já sí pé àyè yìí ni gbogbo yóò mọ̀ dojúkọ tẹ́ẹ̀mọ̀ tàwá fún bẹ̀ tẹ́ẹ̀ sọ pé Ọlọ́run ló wà ń bẹ̀. Á sì wo àwọn ẹjọ́ elérin yìí wá sí Kaaba ń jọ náà, wọ́n fẹ́ wó Kaaba, àwọn ni wọ́n wó, àwọn ni wọ́n ṣe àgbákò látara pé Kaaba ni wọ́n fẹ́ bàjẹ́. Àmọ́ gẹ́gẹ́ bíi pé àyè Ọlọ́run ni àṣẹ wà ń bẹ̀, Ọlọ́run wá dojú oró yẹn kọ wọn, àwọn ni tí wọ́n wá bàjẹ́, àwọn ni wọ́n wó. Nígbàtá Ànábì wa Muhammad náà dé sallallahu alayhi wa sallam, wọ́n dojú oró kànábì wa Muhammad náà. Ẹni bá dojú oró kànábì, ó dojú oró kọ Ọlọ́run, ó dojú oró kọ Islam, ó dojú oró kọ Quran. Nígbàtá Ànábì náà ò sí mọ́, wọ́n dojú oró kọ Islam. Òun ló tún wá bí tó ṣẹlẹ̀ lé ní iná. Islam ni wọ́n target, wọ́n kàn lo Ìlọrin as case study ni, torí pé ìlú àwọn àfáà ni, ìlú Al-Qur'an ni, ìlú ẹ̀sìn ni, ìlú tí ó pàtàkì kankan tó ju ká ṣe lọ́hùn ni, ìlú tí ó pàtàkì kankan ju ká gbé Al-Qur'an lọ́wọ́ ká fi ṣe lọ́hùn ni. Ọ̀rọ̀ yìí ló wá di pé gbogbo àwọn tí wọ́n wá ń ṣàkóso Islam á gbé wọn lọ court. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ni o, ariwo lásán, ariwo ẹ̀rọ ọlọ́gì, bẹ́ẹ̀rọ ọlọ́gì bá ń pariwo ẹ̀rọ pé tí ń lọ jù báyẹn lọ ni ògì lásán ló ń lọ, ògì ṣe pé ń lọ rí o. Kò sí nǹkan kan nínú kéèsì yẹn. Mo á fi àsìkò yìí sọ fún bàbá wa ìmáàmù àgbà gbogbo ìlú Ìlọrin, ẹ máa sùn ẹ máa hanrun. Bàbá Justice Muhammad, ẹ máa sùn ẹ máa hanrun. Gbogbo mùsùlùmí ẹ máa sùn ẹ máa hanrun, torí pé wọ́n pe ọ̀rọ̀ yìí àwọn ọ̀tá Islam wọ́n pọ̀. Àmẹ́ni tó jẹ́ ẹni tó fojú hàn nù wọn òun ni Sowore pé Islam, torí pé ẹni tí wọ́n ń gbà á lẹ̀ ni tó lóun gbà yẹn lẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ panápaná, tí mọ́tò panápaná bá ń pariwo lọ tí ń lọ, kìí ṣe bí oríire ní lọ o, kìí ṣe bí ìdùnnú ní lọ, kìí ṣe bí tán ti ń kó ma, kìí ṣe bí tán ti ń ṣèyàwó. Bí lè ò bá jọ àtijásí pé yẹn já sínú odò, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Sowore rí. Ẹ lè bá ń bi nǹkan ìdùnnú, ẹ lè bá ń bi oríire, ẹ lè bá ń bi tí ń ṣẹ́tù. Ibi tí máa ń dàrú, ibẹ̀ ni wọ́n sá sí, gẹ́gẹ́ bí pé òun náà ló jẹ́ olórí, òun náà ní gbé léjú pé ọ̀tá Islam lòun jẹ́. Kódà ìjọba gọ́ọ̀mẹ́ntì, ìjọ tí gọ́ọ̀mẹ́ntì bá ń ṣe oríire, tí máa ń ṣe nǹkan ìdùnnú, ẹ̀ ní bá ń bẹ̀kù ní sọ̀rọ̀. Ó dijọ́ tó bá ṣe mistake, ìgbà yẹn lẹ́wàá mọ̀ pé activist ni, ìgbà yẹn lẹ́wàá mọ̀ pé freedom fighter ni, ìgbà yẹn lẹ́wàá mọ̀ pé ìgbà yẹn lẹ̀ intan sọ simple fundamental right, specifically section 37, ipe right to freedom of thought, conscience and religion. Ipe oníkálùkù ló ní freedom, ló free láti ṣe ẹ̀sìn tó wù. Àmọ́ freedom tí section yìí fún wa, because àwọn tán kọ constitution yìí èèyàn náà ni wọ́n, ọlọ́pọlọ ni wọ́n. Freedom tó fún wa yìí kò wà absolute. Bí n ká sọ pé right to life, ìyẹn ní freedom kó gbé ayé. Ẹni tó ní freedom tí ó gbé ayé, freedom yóò wà absolute. Ìjọ tóun náà bá ti dá ẹ̀mí ẹnìkan lógodò, constitution sọ pé wọ́n dá ẹ̀mí tiẹ̀ náà lógodò. Kíyàn ní freedom of liberty, kíyàn free, ìyẹn lè rìn yẹn fanda. Kíyàn rìn yẹn fanda yẹn jọ tíyàn bá ti lọ dáràn,
tó máa ti mú yẹn fún criminal case ó lẹ́tọ̀ọ́ sí kan fi sí àhámọ́ liberty tó níyẹn kò wà absolute mọ́ nǹkan tá à ń ṣàlàyé nìyẹn freedom of religion kò wà absolute o tàbá sọ pé gbogbo wa ní right ká sí ẹ̀sìn tó wù wá lẹ́niwíà ní Nàìjíríà kì í ṣe bí kí àwọn àlọ́ gbégun ní Kánò o torí pé ìntànpè ní cultural heritage àbí value core value inú ìlú ìjọ ṣe pẹ̀lú ẹ̀sìn ni bí ẹ ṣe jẹ́ mùsùlùmí ó lójú religious activity tí yóò lọ ṣe ní Nnewi lẹ́yìn kó mọ kírun rẹ jẹ́jẹ́ tí yóò bá fẹ́ wàhálà tí yóò bá wá ní ìyẹn ní right ìyẹn ní freedom of religion tẹ́ fẹ́ ṣe yìí ìṣẹ̀ṣe tẹ́ fẹ́ ṣe yìí tí security report tí yóò bá fẹ́ fọ̀ yín kọ́ constitution ó ju everybody lọ ní Nàìjíríà a máa lè sọ pé ó ju everybody lọ òun ni wọ́n sọ pé right yẹn ò wà absolute ìyẹn ni pé right yẹn kì í ṣe pé wọ́n ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà lórí àwọn nǹkan kó wọ́n yàtọ̀ ń bẹ̀ ó depend lórí ìlú tó bá wà ó depend lórí situation ìlú yẹn a fẹ́ ṣe ẹ̀sìn ní ìlú tó ti ń di pé wàhálà débẹ̀ tó máa kọ security report wípé ẹ lè ṣe àwọn ò guarantee ẹ̀mí yín right kí ẹ ṣe ẹ̀sìn yẹn kò lè hold mọ́ nǹkan tá à ń sọ nìyẹn section 37 yìí ni wọ́n wá gbé tán fi lọ gbé gbogbo àwọn tí wọ́n gbé lọ court bẹ́ẹ̀ látọ̀rí bàbá chief imam Islam náà náà hate dé bẹ́ẹ̀ wọ́n wá ka àwọn ẹ̀sùn 8 tí wọ́n gbé lẹ́nu ilé ẹjọ́ tó jẹ́ sí declaration àti relief tí wọ́n sought lọ́dà fundamental right a máa ṣàlàyé yẹn àmọ́ àwọn pípù yìí ọ̀tá Islam gangan ni wọ́n gbé lójú Islam gangan ni wọ́n fẹ́ bájà ni wọ́n fi gbé káwọn gbé láti Ìlọrin bó ṣe wá ń lọ yìí ẹni tí wọ́n mú àwọn tó lọ fẹjọ́ rẹ̀ sùn ipé ń bà wọ́n lórúkọ jẹ́ in tí wọ́n gbé fún pure criminal case ni kìí ṣe civil case ọ̀tọ̀ ni civil case ọ̀tọ̀ ni criminal case yàtọ̀ kóòtù lè issue wípé wọ́n lè pàṣẹ àwọn àṣẹ wọn oríṣiríṣi ni wọ́n lè issue bench warrant ẹni tó já sí pé ń jẹ́jọ́ lọ́ndà criminal case ìwọ̀n jẹ́jọ́ yẹn fáyè mọye ìgbà ó wá tó táìmù kan wọn rí kó yọjú mọ́ torí pé inú àwọn òfin tó wà fún tíyàn bá ń jẹ́jọ́ tó jẹ́ criminal case ó gbọ́dọ̀ tó báyìí náà fi mọ̀ ṣẹjọ́ rẹ̀ ìjọ́ tó bá ti ráyè bóyá ò lálàáfíà ni ẹjọ́ yẹn ò ní kó di ìjọ náà ó gbọ́dọ̀ wà ń bẹ̀ tí wọ́n fi ṣẹjọ́ yẹn ìjọ tó yẹn ò bá ti wá adájọ́ lágbára láti issue bench warrant fẹ́ni tí ò bá wá pé ẹ lọ gbé wá àṣẹ ní ẹjọ́ yẹn ó dẹ̀ múlẹ̀ ẹni tí wọ́n bá ń wá tó bá jẹ́ sí pé criminal case ni wọ́n lè issue warrant of arrest ó yàtọ̀ sí bench warrant ọkùnrin tí ń pa àwọn èèyàn lórúkọ jẹ́ ìrúkọ táwọn èèyàn ti fà ìmọ̀ye ọdún build oríire ṣòro ṣe àmọ́ orí ibú ìṣẹ́jú mélòó nìyẹn máa fi ṣorí ibú láàrin ìṣẹ́jú kan ọlọ́mọ ìjẹ́ ká ṣe rí ibú àmọ́ oríire ìyẹn ni máa ṣe láàrin ọdún 10 ogún ọdún tí ò ní ti débẹ̀ àwọn tí wọ́n wá ṣoríire tó wá ń ba kíní ẹ jẹ́ láàrin ìṣẹ́jú kan ìwọ kàn fi ń ṣàwàdà ni ó dẹ̀ ń bà jẹ́ wọ́n ní right láti gbé ẹ torí pé constitution ò gbà kíyàn ba orúkọ yẹn jẹ́ tabalọ́wọ́ Cyber Crime Act 2015 section 15 bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ nípa cyber talking àbí cyber bullying ẹni tó bá báyàn lórúkọ jẹ́ tán bá establish ẹ̀ lórí social media tán bá gbé of criminal offence ńláńlá ni fótó òun ni wọ́n fi gbé ẹni tí wọ́n ń pè ní ta lọ́lọ́run yìí ṣe ìjọba kan ló gbé àwọn tó bà lórúkọ jẹ́ ni wọ́n fẹjọ́ rẹ̀ sùn kóòtù dẹ̀ issue warrant of arrest tó yẹ pé kóòtù nìkan ló lè issue rẹ̀ kò sí ẹni tó lè yí padà àfi kóòtù yẹn nìkan náà fi lọ gbé ọ̀rọ̀ yẹn wá ń lọ bó ṣe ń lọ ó ti kọjá Ìlọrin nìkan ó ti di ti Islam gbogbo àwọn táwọn sọ pé wọ́n ní kí bàbá ìmáàmù àgbàlú Ìlọrin kí wọ́n yọjú bàbá Justice Ẹ̀sùn Muhammad kí wọ́n yọjú kódà wọ́n gbé Inspector General náà wọ́n ní kóun náà yọjú kò sí nǹkan kan bẹ́ẹ̀ fundamental right enforcement wọ́n ṣe máa ń ṣe nìyẹn àìmọye ìgbà láti sọ́mọ Inspector General of Police nítorí wà bẹ́ẹ̀ òun ni pé kódà bàbá chief mọ́ a lè mọ́ fẹsẹ̀ tẹ kóòtù yẹn tí kéèsì yóò fi parí torí pé civil case ni
wọ́n kà lè rán kan ní ọmọ kí wọn kódà èyí tó ṣe bẹ̀rẹ̀ lè kí ó pétọ̀ lọ sójú wa ń bẹ̀ táwọn bàbá àmọ́ mo sì mọ̀ bá ṣe ọlọ́run tí wọ́n lọ yóò kàn sójú wọn bẹ̀ ni kì í ṣe criminal case tó já sí pé dandan wọn ló gbọ́dọ̀ yọjú ọ̀rọ̀ tí ò wá lẹ́sẹ̀ ńlẹ̀ ni kọ́ńtà fi mọ̀ pé àwọn náà ń sọ̀rọ̀ kọ́ńtà fi mọ̀ pé àwọn náà ń dún àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn ọ̀tá Islam tó fojú hàn Sowore ni ẹni tí ò lè gbá rẹ̀ lẹ̀ tó lóun gbà lọ́rin lẹ̀ ẹni tó ti tẹ̀rí sínú odò tó lóun fẹ́ rescue ẹni tó wà nínú odò ẹni tí ó mọ̀nà mọ́ tó lóun fẹ́ fìyàn mọ̀nà ẹni tó já sí pé láti ilé gan ó ti sọnù ẹni tí ò win ní polling unit tó fẹ́ jẹ́ president ọ̀nà owó fẹ́ gbà débẹ̀ àsìkò yìí dẹ̀ ṣe àsìkò òṣèlú àmọ́ oníkálùkù náà fẹ́ máa pariwo kán máa mọ̀ pé àwọn exist ẹni tí wọ́n yé bá nìkan dáadáa tó lóun fẹ́ máa gbìjà èèyàn látara bẹ́ẹ̀ kílè yìí máa jẹ́ àlàyé níwọ̀nba nípa ọ̀rọ̀ yẹn torí pé in tí wọ́n kà tí wọ́n fi gbé wọn tán fi sọ́mọ̀ wọn sí kóòtù nǹkan mẹ́jọ ni àkọ́kọ́ ń bẹ̀ wọ́n béèrè pé àwọn èèyàn àwọn tó fẹ́ ṣe ọdún yìí nílọrin ipe wọn gbọ́dọ̀ àrẹ́sì ẹnìkan ìyẹn jẹ́ nǹkan mẹ́jọ tí àwọn ẹni yìí gbélé ní ọjọ́ tá ń pè ní declaration àti relief tó fẹ́ kí ilé ẹjọ́ grant fáwọn ìta ń pè ní fundamental right for enforcement òun ni pé under fundamental right yìí àwọn nǹkan tí constitution fún wa pé right to life o lẹ́tọ̀ọ́ kó gbáyé o lẹ́tọ̀ọ́ kó rìn bó ti wù ọ́ o lẹ́tọ̀ọ́ kó ṣẹ̀sìn bó ti wù ọ́ tẹ́nìkan bá wá disturb wọn ipe ò ní ṣẹ̀sìn rẹ ò ní rìn bó ti wù ọ́ o lẹ́tọ̀ọ́ kó ra property síbi tó wù ọ́ tẹ́nìkan wá gba property yẹn òun ni pé kíyàn lọ kóòtù yóò wá lọ síkì fún pé enforcement right tí mo ní lábẹ́ òfin yìí ilé ẹjọ́ ẹ pàṣẹ pé wọn gbọ́dọ̀ dí mi lọ́wọ́ ìtàn pè bẹ́ẹ̀ nìyẹn òun náà wá fi lọ ilé ẹjọ́ pé n táwọn fẹ́ ṣe ẹ pàṣẹ fún chief mọ̀mọ́lù lọ́rin ẹ pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá ẹ pàṣẹ fún commissioner of police àtàwọn míì tán fi pé 9 ẹ pàṣẹ fún wọn gbọ́dọ̀ dí wa lọ́wọ́ ìtàn torí ẹ̀ lọ nìyẹn àkọ́kọ́ tí wọ́n wá sọ náà nìyẹn pé táwọn fi ṣe ọdún àwọn wọn gbọ́dọ̀ disturb àwọn wọn gbọ́dọ̀ detain àwọn wọn gbọ́dọ̀ humiliate àwọn sàkó àwọn ìwé ẹ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n béèrè lọ́wọ́ ilé ẹjọ́ pé kí ọ̀gá ọlọ́pàá kó fún àwọn ní maximum security wọ́n ṣe pè síbẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ni pé ọmọ tó ń pè ta lọ́lọ́run yìí tí kóòtù rìmáǹdì pé kán lọ tọ́jú ẹ̀ pamọ́ sí prison wọ́n béèrè fún pé kí ilé ẹjọ́ federal high court torí pé federal high court ló lẹ́tọ̀ọ́ kó gbọ́ fundamental right enforcement suit òun ló lẹ́tọ̀ọ́ kó gbọ́ wọ́n máa ń béèrè lọ́wọ́ wọn pé kí federal high court kó pàṣẹ pé iye ọmọ tán fi sí àhámọ́ yìí kán filẹ̀ láì ní condition kankan ìyẹn jẹ́ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n sọ̀rọ̀ pé bọ́n ti fún inspector general tán fún ní ìwé ìpẹ̀jọ́ bàbá chief mom àti gbogbo àwọn tí wọ́n pè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n tún wá pàṣẹ pé magistrate ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ ta lọ́lọ́run yìí kí federal high court tún pàṣẹ pé kó dá ẹjọ́ yẹn dúró ìgbẹ́jọ́ yẹn ò gbọ́dọ̀ lọ mọ́ nǹkan mẹ́jọ tí wọ́n béèrè ní ilé ẹjọ́ yìí wá grant 4 fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kò dé grant 4 fún wọn pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí àsìkò ọjọ́ ti lọ á tún máa ṣàlàyé rẹ̀ lórí afẹ́fẹ́ 4 tí ilé ẹjọ́ grant fún wọn àti 4 tí ò grant á padà mọ́ gbọ́ yẹn insha Allah